ومقدار العظيم. Adáwọ̀pẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run tí a dá ọpẹ́ fún. Ó náà lọ́ba tí la ya'idu makanu wala yaktanifu samanu. Ọba yìí kò ní ààyè kan tó lè ẹnzákù rẹ̀ jọwọ́ envelope jí ó jẹ́ pé ibi nìkan ní Ọlọ́run ọba wà bí khilafina nahnu halaikun yàtọ̀ sáwà máa nà ní mawjudun amamakum antumul mutabi'ina li safatina bí mi ṣe wà níwájú yín ní ìsìn tí a ń sọ̀rọ̀ la yumkinuni an atawajjada fil waqti sati ma tawajjudi huna fi makanil akhar in tó lè ní mọ̀ wà ń bù mí mọ́ lásìkò tí mo wà ní ibi Ọlọ́run ọba tayọ ọbẹ̀ wala yaktarifu zamanu. Àsìkò wa ní máa jẹ́ pé àsìkò kan láàmà ní àbádásìkò ẹ̀rùn kìí sọ́lọ́run ọba dásìkò òjò lọ́lọ́run máa wà ìgbà ọ̀dá kò ní sọ́lọ́run gbogbo àsìkò lọ́lọ́run ọba ń bẹ gbogbo ìgbà lọ́lọ́run ọba ní àmìdínà Allah Rabbal alamina wa sallayna ala khairil anami wa sallayna ala khairil anami. Alẹ́ ló yẹ ká jókòó wá sí gẹ́gẹ́ bí ìṣe wa àmá kankan sí oúnjẹ lọ àmá inṣáàlá استعدادا للأسبوع القادم نبدأ أن نجري جلستنا هذه كما كانت في سابق عادية أقعد سي ماشيني على طب مندنا أقعد إن شاء الله أقعد الله أواكي الله أمدنا الله رب العالمين أقعد فعله أبطني بقى بلاي دين الله رب العالمين. عالم الأحياء لوي عالم الأموات به عالم الجن به عالم الناسوت ملكوت به رب العالمين. Only the overall controller tí ń darí gbogbo ẹ̀. Àwọn èèyàn Ọlọ́run ọba ní ìdarí wa ní sí ń tọ́jú wa ó náà lọba tí ń rè wa àwọn tí wọ́n ti lọ tí wọ́n ò sí pẹ̀lú wa Ọlọ́run náà ní ń tọ́jú wọn níbi tí wọ́n wà ń bí ẹ̀mí wọ́n wà àwọn èèyàn táa jẹ́ èèyàn Ọlọ́run ní rọ̀bà wa onírọ̀bù wa àwọn àlìjànú Ọlọ́run ọba náà ní ọba tí ń tọ́jú wọn àwọn màláíkà Ọlọ́run ọba ní ń tọ́jú wọn àmì dínà lẹ́ Rabbal alamin. wa sallayna ala khairil anami wa sallayna ala khairil anami. Ọlọ́run ṣe àbáníkẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam gòkè àwọn ará ilé gòkè àwọn sàhábà àmín kọ́ bá ní kẹ́ gbogbo àwọn tábì'un àwọn atba'u tabi'in àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n ti lọ látorí àfáà àtàwà àtàfà gbogbo ayé Maulana al-Allama al-Ilory rahimahullahu ta'ala. Bàbá tí Ọlọ́run ọba lò láti wá ṣiṣẹ́ dáadáa láyé Sheikh Adam rahimahullah. Ọlọ́run mọ́ṣá ìbánikẹ́ wọn. Amina. Ọlọ́run mọ́ṣá ìbánikẹ́ wọn. Àmín Allah. Wọ́n lá pé nígbà táwọn kan rán ayé nínú àwọn tí wọ́n já àfáà ní àsìrò wọn. Bàbá yọ ọ̀ràn. Yìí tí rán ni pé kákọ̀ èèyàn kéwú káwọn èèyàn ó kéwú báwọn èèyàn ṣe ń kàwé tí wọ́n ń làmìlaka níbẹ̀. Ẹ jẹ́ káwa náà ò ṣe bẹ́ẹ̀ káwọn èèyàn ó lè làmìlaka bí kéwú. Ọlọ́run wọ́lá dáadáa wọn náà táà ń fi kéwú sọ̀rọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run táà ń fi kéwú ṣe wáàsí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run
tí wá ń dùn wí táyé náà fẹ́ wí bá lè lórí ṣe wí tá ń lọ ké lẹ́yìn òdì táǹkì nínú ilé táwọn ọmọ wa náà lè máa fọwọ́ sọ̀yà wípé nánú talabatul ilmi pé ọmọ akẹ́kọ̀ọ́ kéwú ni wá tí bàbá sì professor tí a ń foreseen gbogbo premonitions wọn lábá pé nǹkan ní premonition ni inte èèyàn ti wò pé bí ó ṣe rí lọ́la rẹ̀ so al-ikhbaru bi shakl musbaq amma yahtamilu an yahdusa fi al-mustaqbal al-ba'id aw al-qarib bí kéwú ó ṣe rí rẹ̀ àmọ́ bá ṣiṣẹ́ tó kájá yóò lè mọ̀ pé kéwú náà lè wúlò láyé gbà ní bàbá náà wá kana yamilu ala atiki liwadi kulla hadhihi al-aba ó gbèrú àrígbọ́ bẹ́ẹ̀ àríníṣẹ́ wọn bẹ́ẹ̀ aká nínú tíra wọn bẹ́ẹ̀ nígbà táwọn tí wọ́n jọ jẹ́ muhasiruna ń bẹ wọ́n tẹ́ tíra náà wọ́n pín gbogbo wọn rí àwọn tán dé jẹ́ láì kúnà lẹ́yìn wọ́n rí tíra náà wọ́n kà àwọn tàwa jọ máa ṣàlẹ́ àyè gbogbo àná tó wá rí pé gbogbo báwọn èèyàn ṣe ròyìn bàbá yìí fún wa kò tó bí bàbá yìí ṣe rí pẹ̀lú àwọn iṣẹ́ wọn tá a rí ọlọ́mọṣà ìbánikẹ́ wọn. ní àdámínà lé àìlórí ìsàlámù wà márkàsù wáyà bọ̀kọ́ طويلا ومرقص ويبقى طويلا bíbí àti àbáwà kan sọ̀rọ̀ lónìí bí al-islam huwa al-markaz wal-markaz huwa al-islam lórí wípé láàyè òun ni àwọn èèyàn ti rí jamanul islam nílẹ̀ Yorùbá ní Nàìjíríà láàyè yẹn ó polongo islam púpọ̀ nígbàtí àfáwà gáúsù tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá Mudirul Markaz bàbá Kéwùmí tó jẹ́ muqaddimu ala Qawatil Wasiyya bàbá Mudirul Markaz ní bàbá kan bẹ lájàsẹ́ fi kulli ayyamil jumu'a kana yaduru Markaz Ta'lim al-Arabi Agége min ajli ada'i faridatul jumu'a kéèyàn ó gbé láti kọ́ntírì míì títí kó sì wá kọmọ wá Nàìjíríà gbé òun sáfẹ́ wá máa kírun jímá kí ló bí kana yanbahiru bi maharatil ilmiya allati kana yatamatta'u biha fadilatul allama al-Ilori fi asna'i ilqa'il khutab al-minbariyya dédé irun tó sàáfà títí wa tọ́kọ́ wa nígbà tó ké tó ti táyé tí ó gbá kéwù ìtì wà lára ẹ̀ lọ́ba ṣe lé lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ àwọn méjèèjì tí wà lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ bá ní kẹwọn ọwá rí bàbá ṣe káádà bí sí ṣe ohun túbà pé èèyàn lè yà bí àdìjànú káyé tí ń sọ wípé kéwú ń bẹ láwọn àwọn èèmọ́ kéwú tó wá mú wá padà ló bá lọ kí lọ́dọ̀ bàbá dídí méjì ń jọ́nà wáyà bọ̀kọ́ tọ̀wé là wà máa rí ká sóbò wáyà bọ̀kọ́ tọ̀wé là كان ولا يزال حتى الآن يصوغ من منبر هذا المركز الجمال الإسلام دوني látànádèní tó bá tó dọ̀la pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ohun òkè ìrẹwà síláàmù ò ní yẹ̀ kò ní gbò tí a máa gbọ́ láti inú ayé jọmọ́ ẹ̀já ṣe àmìnà àmín Allah Ọlọ́run kọ́kẹ́ wọn àmín bàbá wa al-Allama Sheikh Ahmad Ma'ali Adédìméjì tí ṣe ọwọ́ ọ̀tọ̀ wọn tí sọ̀rẹ́ wọn tó sì jẹ́ hamim wọn gẹ́gẹ́ bàbá wa sí kọnu ìbára wọn tí wọ́n kọnu lẹ́tà sí wọn táwárí tí wọ́n sì sọ wá dọmọ kéwù wọn pátá torí gbogbo manahiju dìrásíyà wọn uslubu wọn ní wọ́n fi kọ́ wa iná láti ń lòdò ní Markaz Shabab al-Islam ìwò ọgbọ́ bàbá náà ìmọ̀níyè فإن العلم أحمدنا بخاري فإن العلم أحمدنا بخاري Adédìméjì عليه سلام ربي Adédìméjì عليه سلام ربي آمين Adédìméjì عليه سلام ربي كل فتى بأبي مجاب
wa kullu abin bi waladihi al-bari mufahiru gbogbo ọmọ ní máa ké ma bàbá ńgbà bá ma bàbá wa lugawiyatu ni fákọ̀ àkàrànẹ́wù abáṣọ ọgbà lóga hàn afá mi ìpìlẹ̀ ọ̀tayọ ẹgbẹ́ shar'iyatu ni ọ̀tayọ ẹgbẹ́ adabiyatu ni ọ̀tayọ ẹgbẹ́ anima ládé di méjì fa inna al-ilma ahmaduna al-buhari adé di méjì alayhi salamu rabbi adé di méjì alayhi salamu rabbi. Afá mi tó sọmọ akéwì rẹ̀ ròyìn rẹ̀ fún wa bàbá mi tí sọmọ akéwì rẹ̀ ròyìn rẹ̀ fún wa màá sì ròyìn rẹ̀ fún wa wípé àfá yín sádàúnláwò bá síta dáńfẹ̀lẹ̀ ilmi wal jismi ọgbàgbàrà kéwùnù bó ṣe ga náà ní tó já sí lára bó ṣe sára náà ní tó fẹ́ sí lára sàlámù rabbi adégbèmèjì alẹ́ sàlámù rabbi. Ọlọ́mọṣá ìkẹ́ àwọn kọ́kẹ́ àfá àwọn àgbà Murshiduna al-awwal al-allama al-Ilori ọlọ́mbà ní kẹwọn pọ̀. Àmín. Bismillah ẹ̀kọ́ wọ́lọ́. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad. Iṣẹ́ tá a wá ń jẹ́ yìí, iṣẹ́ ẹnu lé oúnjù ni. Ṣé bàbá wa láfẹ́ amẹ́ni ọlọ́run ká jẹ̀rá èmi, bàbá oníjù dáadáa, bó ṣe tó kẹ́ àbúrò rẹ̀. Bàbá Ìbàdàn dáadáa, takàn síkẹ́ tó kọ̀ fàṣàdúlà ìyàfà. Olúwa ká jẹ̀rá èmi, bàbá oníjù dáadáa, bó ṣe tó kẹ́ àbúrò rẹ̀. Bàbá Ìbàdàn dáadáa, takàn síkẹ́ tó kọ̀ fàṣàdúlà ìyàfà wá. Tí wọ́n gbé mi wá wọ̀nyẹ fún wa tí a fi máa wípé kò sógún kan tá a fẹ́ jẹ nínú ilé jù kí a mójútó sẹ́yìn lọ bá a kàwé jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ yìí náà ní ajẹ́kọ́ jà wá lógún. Jọ̀wọ́ sí kẹ́sùkọ̀ fàṣàdúlà ìyàfà wá. Ọlọ́run bá ní fi sọ rẹ̀ sọ gbogbo àwa ọmọ wọn. Àmín. Ó sì tún bá ní fi sọ rẹ̀ sọ gbogbo àwọn ìyàwó wọn. Àmín. Ọba Olúwa tó ní kẹ́ lọ́dọ̀ bá ní kẹ́ gbogbo wọn. Olúwa ká jẹ̀rá èmi, bàbá oníjù dáadáa, Ayé yìí, ó sì tó kẹ́ àbúrò rẹ̀. Bàbá Ìbàdàn dáadáa, takàn jọ̀wọ́ sí kẹ́ tó kọ̀ fàṣàdúlà ìyàfà wá. Lẹ́yìn yìí, àṣàdúrà fún àfáwà Fadilatul Walid Sheikh Muhammad Salis Al-Faruq Omareki. Ọlọ́run máṣá ìbánikẹ́ wọn. Àmín. Ọlọ́run kó bá ní gbàbọ́ wọn. Àmín Allah. Gbogbo àwọn àfáwà bá máa ń ṣàdúrà fún nílẹ̀ wo. Àwọn àfáwà ní Gídìgbò ni, níwọ̀n létí ráyín ni, nísàlẹ̀ ọba ni, lókè àdán ni, ládàásàlẹ́sà. Bàbá wa Al-Markaz Al-Khullasu Fadilatul Walid tí ó jẹ́ pé iṣẹ́ tá ń ṣe yìí, iṣẹ́ Markaz Shababu, iṣẹ́ Markaz Thaqafa ni. Níjọ́ àti gbé dáwà ìdání. Dáwà yọ Markaz Shababu lẹ̀, kò sí yọ Markaz Thaqafa lẹ̀. Shababu lódó Thaqafa lódó ẹgbẹ́ rẹ̀ Markaz Thaqafa, àwọn àbúrò ẹ̀ Markaz Thaqafa. So àwọn bàbá yìí náà là ń jíṣẹ́ wọn. Iṣẹ́ tí bàbá Sheikh Adam gbélé lọ́tẹ́ gbélé alọ́kù níbàjẹ́. Bàbá wa àgbà Fadilatul Walid Al-Markaz Al-Kuhu Maulana Sheikh Abdurrazzaq Abdurrahman Olúmọ̀yẹ ọlọ́mọṣà ìbánikẹ́wọ̀n. Gbogbo àfáwà nílẹ̀ wo bàbá àgbánú lè àmì, bàbá àgbánú lè mọ́rù, bàbá àgbánú lè ìyálájé, bàbá wa olùkọ́ àgbà, bàbá àgbánú lè mọ́lọ̀ ilé àyín, bàbá ìmọ́gbèmí, bàbá wa ayágbó yájú, bàbá wa pélé wúrà nulẹ̀ aláì, bàbá kòkó bẹ́ẹ̀nù lè olóyà, bàbá wa iná tapẹ́rẹ́, bàbá wa alálùkímbà kíníkejì nínú lè gbẹ̀tùgbélé. Wọ́n pọ̀rọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run,
gbogbo wọn pápátá ọlọ́run kó bá ní kẹ́ gbogbo wọn. Àmín Allah. Ìnà kúrò wallahu fún gbogbo àfá wà yìí tá a ti dákọ̀ àtàwọn tá a ti dákọ̀. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu samad lam yakul lahu kufuwan ahad. Àmín. Bàbá àlífà wa àgbánú ló ń jù. Ọlọ́run mọ́ṣá ìbánisí dáadáa fún wọn. Àmín Allah. Ọlọ́run jẹ́ wọ́n pẹ́ fún wa. Àmín. Ààyè náà mọ́jọ tàwọn lẹ́sẹ̀. Àmín Allah. Mọ́jọ wọ̀ wọn lọ́rùn. Àmín. Bá ní kún wọn, gbogbo àwọn àgbọ́n wọn tí wọ́n ní kí wọ́n máa jẹ́ khalifa fún àwọn tán ṣáájú wa àtàwọn tá ń bẹ lẹ́yìn wọn lábúrò. Ọlọ́run má dàrin àtàwọn aṣáájú wọn rú. Àmín. Àwa náà tá ń jábúrò lẹ́yìn wọn tá ń jọ máa wọn. Ọlọ́run má dàrin àwa àti wọn náà rú. Àmín Allah. Góòlù kan náà ni àjọ ní. ألا وهو أن نبكي على مآثر العلمية والدينية لمولانا الشيخ عبد الرحيم عبد النافع. وكي نتبع باي جياسي iná ni pé ẹgbẹ̀yàn sójú ọ̀nà ọlọ́run ẹ̀kọ́ wọn ní kéwú iná ni pé àwọn olóòlẹ́ wọn ni àwọn bàbá wọn àti ẹ̀gbọ́n pé wọ́n kéwú rí gbogbo á sán lọ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀. Àmín Allah. Ma fi máa sọ pé wọ́n bá olówó jọ̀wọ́ dákun máa pààrẹ̀ orírun bàbá inú lé oúnjù láìláì. Orírun bàbá inú lé oúnjù láìláì. Bàbá àlífà ọlọ́run mọ́sà jáde wọn pẹ́. láàrin fíìmá tàbákọ́ lana min muddati iqamatina ma'akum fi asal jalsa أنتم الأحباء المتابعين الكرام لنا في مختلف أماكنكم التي تشاهدوننا منها اليوم. أسألوا fún ọ̀gá gbogbo àfá o lè má fẹ́ kìí ṣe dandan àmọ́ Ọlọ́run fẹ́rẹ̀ pàwápàá àfá wa lọ́gá gbogbo àfá kò tí ì sọ wá di ọ̀tá rẹ̀ ìwọ náà pé àfá rẹ̀ ní ọba gbogbo àfá nítorí tí ọba yẹn kò sí jà. So falmaru yatawi nafsi isman yastaku fi harij albalad. So kan tó bá sì wọ́n mọ̀ ní máa jẹ́ kíni bó bá jẹ́ pé ń tọ́ sọ́ra bá àfá rẹ̀ ni ayórí àwa jẹ́ pé bó ṣe rí náà nù ayórí ó wá pé bá a ṣe ń pa àfá wa ló ṣe rí ọbẹ̀ àwà ní ìmọ̀ bí ọba rí bẹ́ẹ̀ gbéjù sí àpò ara rẹ̀ mudirul markazi laisa yamutu abibullahi يا بالسلامي حبيب الله يا بالسلامي. bàbá náà mudirul markazi laisa yamutu. Ọlọ́run ní pa bàbá náà kò ní pa wọ́n kò ní pa wọ́n kò ní pa wọ́n. mudirul markazi laisa yamutu. Habibullahi Yahya bin Salami. Habibullahi Yahya bin Salami. Markazi láìláì kò ní kú. Àmín. Ẹ̀mí wọn yóò gùn pẹ́lá láfíà ara. Ẹ̀mí wọn yóò gùn pẹ́lá láfíà ara. Bá ṣe ṣàdúrà fún wọn gbogbo àwọn tí wọ́n ń já àfá fún wa lẹ́yìn wọn tọ́rọ àwọn làkọ́kọ́. Wọ́n ń já ní àṣẹ́kù láyé. Bàbá Lífà Àgbánúlé Àrẹ̀kí lọ mọ́sá ìjẹ́ kárí wọn pẹ́. Àmín. Bàbá Mudiru Markaz Shabab al-Islam ọlọ́njẹ́ wọn pẹ́ fún wa. Bàbá Mudiru Markaz Islami Athaqafi ọlọ́njẹ́ wọn pẹ́ fún wa. Àmín. Bàbá Mudiru Markaz Sa'ada ní Sọ̀pákó ọlọ́njẹ́ wọn pẹ́ fún wa. Gbogbo àwọn mùdírìn, gbogbo àwọn khulafa lọ́nbá ní dúró ti gbogbo yóò. Káṣẹ alámìnàṣà kan bàbá Mudiru Markaz tókè. Àbáwá àgbàlagbà agbógun máti 001 bàbá alágége tí gbogbo wa ń jẹ ọmọ wọn. So bí Ọlọ́run bá pé ìyànlọ́wọ́ bàbá alágége Ọlọ́run sóore fún ni. So àwa sì dùnnú pé farina anana abigini ani akun abigini anakuna bani li lórí. Farina anakuna bani li lórí. Àbíọ̀yọ̀. Wàhánà mímbà ní bàbá lágége. Wàhánà mímbà ní bàbá lágége. Bí ọ wá pé a lónìí,
ọmọ bàbá Alágége o a máa bí ẹlòmíín nú bí wọ́n ń pè wá bẹ́ẹ̀ má bá sì pè wá bẹ́ẹ̀ oríire ńlá ni fárihìnà adùnnú anàkó nábà ní ilé lórí. fárihìnà anàkó nábà ní ilé lórí. fárihìnà anàkó nábà ní ilé Bukhari adéèdè méjì adùnnú pọ́ ọmọ àlè lórí ni wá adùnnú pọ́ ọmọ adéèdè méjì ni wá. Èyí tó wá dùn mọ́ wá nú jù ní pé báyọ́ mẹ́wàá fẹ́ gbà ní ọkùnrin wo ọmọ bàbá Alágége ni ẹwà náà mẹ́mbà ní bàbá Alágége wọ́n náà mẹ́mbà ní bàbá Alágége. Gáyà tó sàádà ni ó jẹ́ fi pè wá bẹ́ẹ̀. Ọlọ́run bàbá náà tá ń fọ́kọ rẹ̀ gbayì láyé. Ọlọ́run má pa bàbá Mudirul Markaz. Mudirul Markaz láìláì kò ní kú. Ẹ̀mí wọn yóò gùn pẹ́ lálàáfíà. Ẹ̀mí wọn yóò gùn pẹ́ lálàáfíà. Ọlọ́run bàbá Maulana Mudirul Markaz. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فارغب. ẹnu ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ fi sọ̀rọ̀ kí àsìkò ó tó dé iná ni pé ẹlòmíì máa ní kí ni wàhálà àní ọmọ mi sọ nǹkan kan fún mi ó ní wọ́n gba ẹmbáṣẹ́ bàbá ń jẹ́ ni lẹ́bá ti ń yìn àà ẹmbáṣẹ́ rẹ̀ jẹ́ ẹ ti ẹ̀ dúró sáà tí ń bú túnṣẹ́ rẹ̀ ṣe ni ẹ̀kọ́ dá ewó làbòsí ṣe alìmọ́rí yóò tábàrà yóò adùn mùsùlùmí bá náwó yóò sírù mi ń dékìrì máa sí ní àbí ẹ̀yẹ́ wájú à ń sọ̀rọ̀ àbá èèyàn dáadáa bá fi hàn dáadáa ní ìsìn káwọn máa ní èmi ọmọ bíi fi kí ìsún ní èyí ti wá pé ìzà óksìrà mádìwòl máríhì yóò sàdùláhù àmàlù ẹ̀wà ti ẹ̀báṣẹ́ rẹ̀ jẹ́ tàbá wá yìnwọ́ àbáṣẹ́ ti jẹ́ fa ọgbọ́ àbáyìnwọ́ iṣẹ́ tí ò lè bàjẹ́ a máa gbọ́dọ̀ yàn àfá àwọn tàbá ti yàn àbáṣẹ́ rẹ̀ jẹ́ mìíràn àìsùn kásírá ti mọ́ dí ìnáàlàwó sẹ́ẹ̀mọ̀ pé àwọn èèyàn gbádùn nú ọpọlọ ẹ̀yin tẹ́ ń bú yàn àbíbù kèéṣe yàn kíní kan kéwò yé àwa wá ń yin nǹkan wa ní gbogbo yíyin gan náà fi ń baṣẹ́ jẹ́ ó ṣe já baṣẹ́ rẹ̀ jẹ́ ọgbọ́ ọwọ́ ayẹka bíra wa pé bí ẹ ṣe kú ìra báwọn yẹn ṣe wá kú ìra Mudiru láwọn ọ̀tá ni o àtàwọn tí wọ́n yẹ fẹ́ gbọ́ Adam Abdullahi lórí tí ẹ sì jàǹfààní rẹ̀ láwọn ọ̀tá ni o wá wo àṣàwádò làwọn adọ́rùn mí náà sí ìbú nàkùnmá àwọn tó wá pọ̀ majority lọ wá fẹ́ràn bàbá wọn a ní tó bá fẹ́ràn ṣe káàdámù ó tara wọn só lórí rẹ̀ ìwọ kà máa yẹ̀ wọn àwọn kan ti bú wọn àgbúrò wọn ní ìsìn wọn ń sá kiri báyìí ó ti dorí ibú fún wọn báyìí wọ́n jẹun níbi eégún wọ́n kówó jọ níbi eégún wọ́n kó ayé jọ ń bí ká bá ọkọ̀ ṣe káàdámù àti bàbá Mudiru Markaz jẹ àmọ́ wọ́n lálẹ́ àkẹ́rà tún yìí kìí jẹ́ háyọ́rọ́ ńlá kàmínà lúwúlá fún wọn ọgbọ́ ìkẹyìn tí wọ́n wá dà wọ́n wà ń sáàkiri wọ́n wá dé wúrẹ́ jẹlé àgùntàn jẹmọ̀jẹmọ̀ wọ́n wá dà láàmù tí ń rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri aláwọ̀ asinmi ní online àwọn àríkàwọn àwọn afárúgbọ̀n láìwé jẹ́ máa kó fún yín gidigidi tàà ní o ààrẹ ni kó fún yẹn mẹ́rọ̀ láì nígbàtí alápá ń fẹ́ gbapá ẹlẹ́sẹ̀ fẹ́ gbẹ̀sẹ̀ olórí fẹ́ gborí àwọn pé wọ́n kówó ìjọ látara pé wọ́n bú bàbá wọn bàbá yẹn ò sì dìsáàfù ìbú ìfẹ́ ni bàbá yẹn dìsáàfù so àwọn tàbá wá fẹ́ràn àwọn kí ló dé tí ẹwà máa bú apá fẹ́ràn wọn ẹ̀yin ò sí bú àwọn tí ń bú wọn máa rí nǹkan kan sọ ní wọ́n bá ṣe wọn jẹ́ bí ẹ ṣe ń bú wọn yóò wá máa jẹ́ kọ́ yóò sì máa jẹ́ mádìwù fil janibil bí janibin wa fi janibil akhar yóò máa jẹ́ ta'limun wa taqdimatul
durus tí ó sì máa jẹ́ pà fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ pé bó kí ní máa fà tọ́lọ̀ ń fi máa páyọ́ fẹ́rẹ̀ èèyàn tí fẹ́ ń fi máa pọ̀ tó jẹ́ wípé ẹni tẹ ẹ̀bẹ̀ lọ àwọn alágbé ìsọ́bàwà mùdírù mẹ́gà sí pè mí kalẹ̀ ó tiẹ̀ sí bẹ́ẹ̀ náà ló tiẹ̀ wá rọrùn fún ọ sí protocol ń gbọ́ láàyè lẹ́ni tí olórí ìlú ẹnìkan ọ ń sọ yíjọ́ náà pé àwọn máa dààmú pé níjọ́ làwọn ó rí mùdírù olówó tí ń kọ̀ntúrò ìlú tí ń kọ̀ntúrò Nàìjíríà àgbé bàbá jẹ́ chairman ló gọọmẹ̀ntì ló lóun fẹ́ rí yín lọ bàbá imam mọ́mọ́ fẹ́ rí yín ẹ má ṣe wàhálà à ń bọ̀ láàárọ̀ lálórí àmọ́ wọ́n ń wá bàbá yìí ni òun ní àmà ní kì í sáàyè kí ni máa bí tó jẹ́ pé gbogbo ayé fẹ́ràn èèyàn wọ̀nyí ń kárí àwùlẹ̀ àdẹ́wò bìdú ní mo bá ara rẹ̀ ẹbẹ̀ lómi ìgbé kíkí ni àbíbò agége ṣe fáwọn ni òun kàtà àkórí ẹ̀bìlà àtìfà with passion òun bí ó ní à ń yóò bá ríra sábàbà kàrà yíyá ti ilẹ̀ òun ọmọ tó ń sáfi kórìíra bàbá wọn ọmọ tó fi fẹ́ gbé pé òun yìí fẹ́ gbá dámà sétí ọgbọ́ yóò a máa jẹ́kọ̀ọ́ wípé bọ́ bá lè ṣe tí bàbá ṣe ká dámà sí láyé báwọn àfáà tí ń bẹ láyé lè tọ́ fẹ́ dẹni ayé ọ̀fẹ́ torí bàbá tara wa jẹ ni ليس هناك عالم آخر هو أكثر شهرة من الشيخ آدم ولا هناك أيضا في الوقت ذاته من يحبه الناس أكثر مما يحبون مولانا العلامة الإلوري ààrẹ ni tó lè ní mọ̀tàyọ Ádámù àìbá fa bàbá tí a náà kò sí ẹgbẹ́jà fagbá jánu mọ́ àjọ máa pọ́nra wa lé a máa pọ́n bàbá lé a máa yàn wọ́n bọ̀ gbogbo àwọn bàbá ń ti síra wọ́n sì máa bá wọn ṣe jura wọn lọ lọ́dọ̀ ọ̀rọ̀ àṣìrẹ́ ni tó lè ní bọ́ bá sí kí ní ọ̀rọ̀ àfáà mi ní ẹ̀ ń sọ yù ẹni tí ó sọ tí ọ̀dá ń paṣẹ Ádámà yóò sọ ẹni tí ó sọ tó dáa nípa sí Ádámà yóò sọ mímọ́ ẹ jálù bèlè tìfà ìgbàbèlè ìjùmọ̀ àlànà wa aksaru man yatanawwalu an-nasu al-kalama an usuwa aw khayran en táyé sọ̀rọ̀ ẹ̀jù ẹni táyé ń wí ń pẹ ẹ̀jù ló ń dáadáa ní tàbí láburú ní Sheikh Adam nígbà tí ó wá sí bàbá Lágége Tànámà ten táyé sọ̀rọ̀ rẹ̀ jù ẹni táyé ń wí ti ẹ̀jù ẹni táyé máa rí fọ́tò ẹ̀jù lórí Facebook wọ́n yìn ní wọ́n bú ní ọ̀gbọ́ mudiru limarkazi láìsá àyàmọ́tò wá kí ni àbíbò láyé ọmọ mi kan ní owó ìsàfọ́ ó ní ọ́sàrì sáàdì àfi nígbà ọba gbí ọ́nù ní bá kò gbí fóònù rẹ̀ nù lò ní rí bàbá Lágége agbógun mẹ́tì àbíbò láyé Yahya bí Salami Habibullahi Yahya bí Salami Mudirul Markazi laysa yamutu Habibullahi Yahya minal Yahya bí Salami sọ fún wa alam madari gudu ni salasina dakikotan nawadu wa natmau fi istimali ama batna albaduna fi maqamina hadha qabla an nansarfa minhu li ajli al-iqdam ala hada salat al-ashr ìfẹ́ tẹ́ríun Ọlọ́run ní gbin ìfẹ́ ọba Sheikh Ádámù ọ̀sẹ̀ ìjìbárò àyànfẹ́ ẹfẹ́ mi ìtàwọn àfá kan ṣe lónìí pé èmi ni ẹ máa pariwo ẹlòmí èyí máa kọ̀mpẹ́lì èyàn ẹni tó kọ́ gẹ tó ọkọ́ ó lè má fi ọ̀ ìtọ́lọ̀ ń bá tó ń fi ìfẹ́ rẹ̀ sí lọ́kàn Ọlọ́run ló fẹ́ ìfẹ́ bàbá Sheikh Ádámù ló fẹ́ ìfẹ́ bàbá Mudiru Markazi gbogbo ayé àmọ́ gbogbo èrò lè fẹ́rẹ̀ èèyàn tán ara wọn kàńdá a sì rẹ̀ lónìí àìdí tí mo fi kó ìrẹ́ rẹ̀ o àmọ́ pọ̀lọpọ̀ nínú ẹni tó lóun kó ìrà Mudiru Markazi kò ní nǹkan kan yóò ọmọ mi ká ní ọlọ́kadà kan gbé òun
wọ́n ní bọ̀ wá gbé wọn ló ní asílù ohun markazi ni o ẹ máa gbọ́ ìpìlẹ̀ ohun markazi ni o àmọ́ wọ́n ti wá gbìn kankan tí ọ̀dá sọ́kà àwọn èèyàn pé tọ́ bá sá ti gbọ́ pé markazi ẹni ìbínú àmọ́ àwọn tí wá lọ kéwù tó yìí ma olóhùn ayẹ́ pé ẹkéwù tó yìí ṣé wọ́n ọ̀kọ́ tó yìí nípìlẹ̀ rẹ̀ wọ́n ní àwọn abẹ́rẹ́ pé ẹni tẹ́ ń wí àfá kí ló bí olóhùn kì í ṣe káádámù lẹ́yìn rẹ̀ ó gbé òun sórí ọ̀kadà ní gò kẹ́ẹ̀mọ́ wo báwọn èèyàn ṣe impression táwọn èèyàn gbé sọ́kàn tí bá ti ń jẹ́ sétẹ̀ bá ti ágó lórí ó ti dáná mùjáde kọ́ni mẹ́kẹ́fẹ̀ mọ̀kọ́dìmọ̀ ẹ̀yà jẹ́ alónẹ́ẹ̀sà الفجار منه أن يكرهوه وأن يسرعوا ويغرسوا أبوب الكراهية للمركز في صدور طلابهم وأبنائهم ó kálukú ló ní ntọ́lọ̀ ń fún a máa ní jùlọ wa lọ ní ẹ̀ntọ́lọ̀ bá ti wá ní jùlọ má pẹ̀gẹ́ má sì bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn olóhùn wa ń kí ṣe ká Adam wọn ni irú onítọ̀ nǹkan ta ló ń kí olóhùn ni Adam ẹ̀yàn ni má kí ẹlẹ́bọ ni olóhùn ni ẹlẹ́bọ ni bí ibò kí lè jẹ́ lẹ́bọ olóhùn ni gbogbo àwọn Súfí tí ń bẹ Nàìjíríà yìí ṣe ká Adam lọ́kọ́ wọn ajẹ́ wípé automatically ṣe Adam náà ẹlẹ́bọ ni ọlọ́run ẹ̀ntẹ́ wá mú yìí bàbá tèmi ni olókọ́ bàbá mi olókọ́ bàbá mi gbogbo rán mi níbò mí ìta ti kéwù jùlọ ẹ má bá sọ bẹ́ẹ̀ mọ́nà àwọn ọgbà àníyàn yín tí ọ̀dá náà nílẹ̀ fi ń gọ̀kadà kiri ẹ lọ tá níyàn yín sí lórí tálápá níyàn yín dá oníbò ṣe sọ ọyà kí ẹsẹ̀ mọ́rin 200 gbé lòun fẹ́ fún yín ókè àwọn tí wọ́n wá ní ṣe Ádámà ń gbé tí wọ́n wàhálà náà lè ń ba yín kiri nítorí pé àníyàn yín ọ̀dà sẹ́ni tó pè ẹ̀yìn ọ̀pọ̀ láyé lónìí lẹ́yìn tọ́jú ọmọ Markaz torí ní tí ó jẹ ọbẹ̀ sí máa kó pọ́npọ́rọ́ báyìí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ bó ṣe bàjẹ́ tó náà ayé òun la yasalu wala yasala fil muqaddima ila an yarsa Allahu al-arda wa man alayha. ìfẹ́ rẹ̀ wé al-hubbu mislu ad-din la ikraha fihima. ìfẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀sìn ni kò sí compulsion ò lè kódà ọmọ téèyàn bí ó lè mẹ́fẹ́ rẹ̀ ọgbọ́ níbi tó ti ẹka kẹ́kọ̀ọ́ nù atlubu ila kulli wahidin minkum antum al-mustami'in anna taiza hadha alladhi yaquluhu al-ana mubasharatan darsan la nansahu abadan kámú lẹ́kọ̀ọ́ ọ̀dà èèyàn ṣe bí matọ́ má sì fẹ́ fìyàn ṣògùn owó ibọ́ ọmọ èèyàn ni ó lè nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ ní òun fi bàbá òun ṣògbọ́n owó so wọ́n èé kọ̀ǹpẹ́ẹ̀lì èèyàn lórí pé èèyàn fẹ́ fẹ́rẹ̀yàn ọlọ́run ní gbé ìfẹ́ sí yàn ìgbé ọ́fẹ̀rẹ̀ lágbàjá al-hubbu jawharun garisiyun ilahiyyun yasra'uhu Allahu wa yada'uhu fi man yasha'u tujaha ghayrihi ọlọ́run máa gbé sínú ẹ̀mí èèyàn nígbé lámarí máa fẹ́rẹ̀ ìwọ bàkásí pé máa fẹ́rẹ̀ yìí ìwọ máa fẹ́rẹ̀ èyí tí ó gba àwọn ẹbá fẹ́ràn mùdír market tàbí tí wọ́n fẹ́ràn àwọn ọ̀sákẹ̀ òun Markaz lọ́wọ́n fáríhùn láti ké ọgbọ́ a sì fẹ́ ìfẹ́ yìí sí èsẹ́ ìfẹ́ ìyẹ́sẹ́ mọ̀kọ́láj èyíṣẹ́ musayyaf laysa hubbuna limudir al-markaz li hubb al-musayyaf wala bil hubb al-muqallaj innama huwa hubbun hakiki garasahu Allahu fi nufusina ìfẹ́ tọ́lọ́run bá gbé sí alọ́kàn ni tí èsè wípé bọ́yá àwọn try láti simulate tàbí àwọn fake àwọn akọ̀ báhùn àwọn èèyàn àbúgbà wàhálà ẹ ti pọ̀ jùlọ ṣé ń gbọ́ ọlọ́run bá ti gbé àdánwò fẹ́ sáré èèyàn sí ìyẹn lè látàlúmúní aníhòhè bá àdàmà látàlúmúní aníhòhè bá àdàmà innamal hubbu minallahi ata innamal hubbu minallahi ata látàlúmúní wífẹ́ ètò ní wàhálà mi pọ̀ lórí ìmúdíù wífẹ́ ètò ní wàhálà mi pọ̀ lórí ṣe káádámù wífẹ́ ètò ní wàhálà mi pọ̀ lórí Markaz látàlúmúní aníhòhè bá àdàmà innamal hubbu minallahi ata innamal hubbu minallahi
àánú ìbádàmà. Ó bá jẹ́ ń bú wa, tàbí jẹ́ ń bẹ̀rẹ̀ ọmọ mi. Àwọn ọmọ àwọn àmì ló ti dọ̀tá àwọn ẹ̀rọ ìwà àtàfà rẹ̀ ní kẹ́mí. Alẹ́ nìkan náà ní jẹ́ gbẹ́mù òkè ni. Lórí bá fẹ́rẹ̀ sọ́rọ̀ ní àpẹẹrẹ. Lẹ́mẹ́lẹ̀ ọgbọ́n mi lálá. Èyàn ẹmẹ́ bù wà. Ọlọ́run ló. Èyí tẹ́ẹ̀fì ní bù wà ní pé ibi ń ta àjọ ń ké ni. Àjọ ń ké ni. أرجوكم أن تنتهزوا هذا الكلام اليوم درسا لكم وأود أن يلكنكم هذا الكلام من تلقاء نفسي درسا قاسيا قد لا يمكنكم نسيانه káfílò ẹ̀kọ́ pé bíyàn bá fẹ́ràn èèyàn tó jẹ́ pé nítorí ìtọ́lọ́run ni àti torí nǹkankan ròyìn pé ìfẹ́ wà ní fún bàbá Mudiru Markaz kí la fi fẹ́ràn wọn dèédé ń tọ́lọ́run gbé sára bàbá wọn lágége ìtànà iná lọ́lọ́run pé káwọn náà wọ́n tún replicate báyìí ni tí jẹ́ pé dèédé bí bàbá ń ṣe lò lánàá làwọn náà lò lónìí. látàlúmúnì ànú ìbádàmà ẹ má bò wá pé a fẹ́ràn ṣe ká Adam ọba jẹ́ pé kéwòn tá a jọ ń ké kọ́rọ̀ ọmọ fi wa alẹ́bùwà Muhammad gẹ́gẹ́ bí ètò àdìsí tí àbúkù rẹ̀ rẹ̀ tí ọlọ́ á ní gbà lọ́dọ̀ ẹ̀ ó ní ànábì ní inna Allaha idha habba fulanan aw hambudan ọlọ́run bá fẹ́ràn ẹrú kan ọlọ́run ló dìdí fẹ́ràn bàbá tàná àti tòní ó dìdí fẹ́ràn wọn ní sáà tí ó láàrin ni ẹ gbọ́ ara àwọn kò fánú wọ́n tọ́wọ́ adìhí ba'dul asbab allati ja'alatina nuhibba Sheikh Adam wa nuhibba najlahu al-barra Maulana Mudir al-Markaz ara àkọ́kọ́ ni pé ọlọ́run ló gbé sí àlọ́kàn lasna nuhibbuhu tọ́mà á fílmù kọ́bílẹ̀ màdí kìí sí torí pé afẹ́ gáyó tọ́ra wàrá sí náà wù á ní àbáyì náà ajogún òfẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa ni àwọn bàbá wo eyín ìyẹn ń ta akọ́ máa bú nú ilé ọgbọ́ tó bá jẹ́ pé ńgbà àbá ń bẹ láyé àwọn náà máa yin sí Ádámù ní mímọ̀ ni àwọn ènìyàn máa dàrú olórí burú ni o sọmọ pé wọ́n ti gbé tí ọ̀dà sí a ní ọkàn nù àwọn àmà gbé jáde lónìí táyọ̀ ọmọ rí àwọn náà àmà ajẹ́ mini aládìlà àdá lizalika al-qasr al-ilmi al-a'la al-marmuk àmú ilé kéwìlẹ̀ Yorùbá gbogbo wọn náà mà bẹ́ẹ̀ lọ́fà tí a fi ń advocate ní ẹ̀mọ́ mọ́mọ́ lọ Markaz o ẹ gbọ́ wọ́n kọ́ fi àwọn àsìkò kan wọ́n fi ṣe advocate ẹ̀mọ́ wọ́n ṣe ń gúrùpù ní o èyí wọ́n sọ tẹ ẹ̀mọ́ mọ́mọ́ lọ àtàrà ọmọ Markaz tó ní wọ́n ń kó ògùn ní Markaz ọmọ Markaz tó jẹun tó mú tó gbé tó ṣe gbogbo ẹ̀mẹ́ ọgbọ́ wọ́n ti ní pláyún àmọ́ yuriduna liyutfi'u nura Allahi bi afwahihim wọ́n fẹ́ panáyẹ àmọ́lọ́wọ́ gbà ọgbọ́ anábì lọ́lọ́ ní iza aballahu abidan tọ́lọ́ bá fẹ́rẹ̀ ẹ̀mú kan da'a Jibrila yọ́ wà pé Jibrila kánú àmàláíkà pé inni uhibbu fulanan mo fẹ́ràn lámàríkà mo fẹ́ràn ẹ̀gá ni ó fáàhìbáhù ìwọ náà máa bá ń ṣe kí ni ọlọ́run pè Jibril yóò gbà ń gbé mo fẹ́ràn Sheikh Adam ọlọ́run ló wíwá ọgbọ́ mo ti fẹ́ràn ọmọ rẹ̀ tí ó fẹ́ kí ogún bàbá wọn bàjẹ́ wọ́n lálàṣe wàhálà wọ́n lálàṣe ayé bàbá wọn dààmú ẹ̀ min mukhtalif al-jihati al-muhitati bi bí lórí kékeré bàbá yìí náà wá fi yọ ẹgbẹ́ láwùsábà ní adùn kọ́dúlá kákìsùmínú antakima minhu wa qad la aqtasu minhu bẹ́ẹ̀ bá bú mi ní sọ̀rọ̀ àmọ́ law jitaraha yawman ala sabbi abi wa'il akal shata'im bi dafa'tu kulla ma fi wus'i intiqaman minhu liwalidi àmọ́ bẹ́ẹ̀ bá bú bàbá mi ìnígbà ẹwú ìfẹ́ tó máa ń ní sí bàbá wípé ogún bàbá mi ọgbọ́n ṣe kí ni ọgbọ́dọ̀ bàjẹ́ ọlọ́run wà á pè Jibril pé fáà ìgbà ó máa fẹ́ràn Ádámà máa fẹ́ràn ọmọ rẹ̀ Mudiru
sọba wa wíbà ń fòtán kọ́ọ̀lù anábì ní fayuhibbuhu Jibril náà bẹ̀rẹ̀ sí àwọn àṣírí ìfẹ́ ṣe bàbá mùdírù mẹ́kàsì sí kádámù láńtú fún yíò bẹ́ẹ̀ ṣe gbìyànjú káyé ó kórìíra wọn tó àtúbọ̀ ń pọ̀ sí ni ìwọ̀n ìkálódúró ìkèé sáfà àmọ́ ọfẹ́ ṣe kádámù àìbẹ̀kọ́ ọfẹ́ mùdírù àìbẹ̀kọ́ wọn pọ̀ báwọn ẹ̀kọ́ yìí gbìyànjú pé kẹ́ antagirizu òbúbà kàràyíyàtì Maulana Mudir al-Markaz wa òbí kàràyíyàtì wálìdì Maulana al-Allama al-Ilori fi qulubi an-nas al-ikhtilafi anwa'i wa ma kasrati mu'awalatikum li tahqiqi hadhihi al-falat al-shani'a illa anna Allah lam yaj'al mu'awalatikum shay'an akhar illa fashala bẹ́ẹ̀ sì gbìyànjú pé kẹ́ píntì Markaz kẹ́ sọ Markaz di ibi èèyàn gbọ́dọ̀ rí tàyà a máa bẹ̀rù pé wọ́n lè yàn máa lọ ọbẹ̀ ẹ̀wọ̀n pé gbogbo ilé ẹ̀kẹ́ tó bá tó ti ń jẹ́ Markaz àtún ti dáná nù àwọn àfúrú náà nígbà tí pẹ́ǹtì ilé wa family house ní lóòkọ̀ tí ọ̀dá Markaz kéde ẹlòmí tó bá gbọ́ Markaz máa fàgbúrò ní ọmọ mi ká sọ fún mi nígbà ní gbòlè wọ́n ti wá ibi gbogbo wọ́n ti wá ó bá ní Markaz lè mi ó ní ẹ̀ sì àfàgbúrò àgbà kí aláàdé àwọn èèyàn pé tí ẹ fàgbúrò ó ṣe á jẹ́ pé tèmi ní gẹ́ẹ̀fẹ̀ so Ànábì ní fayuhibbuhu Jibril lọ àṣekínì yóò fẹ́rẹ̀ zumma yunadi fi sama yóò wá pé yóò pariwo pé ẹ̀yin ará sánmà gbogbo màláíkà tẹ́ bẹ́ sánmà fayaqul yóò àmà gbogbo pé inna Allaha yuhibbu fulana ọlọ́wọ́ bá ló ń fẹ́rẹ̀ ẹrú kan fẹ́rẹ̀ Sheikh Adama ó fẹ́rẹ̀ Sheikh Habib Mudir al-Markaz gbọ́mi oníyẹ́ wùdá fún fáàhìbú gbogbo ilẹ̀ ẹ̀mọ́ ṣe kíni ẹ̀mọ́ ẹ̀fẹ́ ẹ̀yìn náà wọ́n ń gbà àṣẹ tọ́wọ́dá tókè kìí sàṣẹ Tinubu àṣẹ tó tójú tàwọn Tinubu lọ àṣẹ gbogbo ayé gbogbo èyí tí è sáyé ìtàwọn ọmọ tí ń jáyé kí ló tó kù tí ó ṣẹlẹ̀ gbogbo ńgbà ara sẹ́mà fayuhibbuhu alùsàmà gbogbo tí ń bẹ sẹ́mà tọ́lọ̀ ń dá èyí tó ròyìn fún gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí máa fẹ́ràn rẹ̀ àṣírí ẹwà ìfẹ́ Mudir al-Markaz lọ́kà wa tó jẹ́ wípé ayé ìfẹ́ jẹ́ nǹkan kan ọ̀tá bá ṣàṣìyà bàbá wọn yọ ara ọmọ gbóná nísàn kẹrẹ ìkílódé tí è sì ṣe pé bàbá yìí pè wá kalẹ̀ àmọ́ lọ́n ló ti pè wá tó fi sínú ẹ̀mí wa ọgbọ́ Mudir al-Markaz laysa yamutu Habibullahi yahya bi salam Mudir al-Markaz láìláì ò ní kú ẹ̀mí wọn yóò gùn pẹ́ lálàáfíà ara ẹ̀mí wọn yóò gùn pẹ́ lálàáfíà ara. Àwọn ará sọ́mọ̀ ọlọ́ọ̀kọ́ ni ẹ̀mọ́ fẹ́ràn wọn nígbà Jibril bá jíṣẹ́ fún wọn fayuhibbuhu ahlus sama gbogbo ará sọ́mọ̀ wa bẹ̀rẹ̀ sí máa fẹ́ ló bí tọ́lọ̀ ń fi fẹ́ Sheikh Adam lọ́dọ̀ rẹ̀ ló fi kẹ́ kí gbogbo màláíkà fẹ́ràn rẹ̀ ó fi jẹ́ kí Jibril lọ fẹ́ràn rẹ̀ ló bí ìfẹ́ tọ́lọ̀ ní sí àfáà wa wọ́n rà ánú gbà ní ẹbẹ́ tí ló ti kú àríkà tó pòsì ẹ̀gbẹ́ àwọn tí ó ti kú ọ̀rọ̀ àánú gbà ní ọgbọ́ ọ̀rọ̀ àánú gbà ní ǹjẹ́ ó tó dé náà ìkan wọ́n ti panẹ́ bí ìtì ẹ̀ àmọ́ yín sáàkiri wà ní ó ti dé wúrẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ o listen arábìnrin zumma yudahu lahul qabul fil ard ọ̀rọ̀ wà ní ẹbá ń gbé kalẹ̀ fún ìtẹ́wọ́gbà àwọn èèyàn tẹ́wọ́gbà sí rẹ̀ láyé táni ọ̀tẹ́wọ́gbà sí Sheikh Adam wà á ta antumul àdáhẹ̀lẹ̀wò ẹ̀yin gẹ́tẹ́ ẹjọ́ tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ní tí àṣẹ Adam ti ń jí kánú lé tẹ́wọ́n jí ká ní mo bá tí àṣẹ Adam lọ́dọ̀ ọ̀kẹ́ mú kiri gidi ni o mo wá sí bí pé rí mo wá bèèrè lọ́wọ́ ẹnìkan pé kí ní fi ṣe ní fi ń ṣe project ni la ilaha illallah èyí tí ó gbà lọ yín tí ó gbẹ̀ ẹ̀tọ́ Sheikh Adam insha Allah yóò gbà wọ́n ní fi ń ṣe project ni pé sẹ́mi ọmọ pé ó ń ṣe master kan lọ́wọ́ kò sì sọ̀rọ̀ Sheikh Adam darí kò sọ̀rọ̀ Markaz darí
ó lè tó bá pàdé mùdírù wọ́n náà wọ́n yọ́ sẹ́kọ́ tọ́lọ̀ ń fún yọ́ ló wọ́n pa olódi wọn ẹgbẹ́ tí mo ń sọ so Ọlọ́run ní fún ìfẹ́ èèyàn sì lè ní gbogbo owó pé ní gbogbo owó ó rà pé bá a ṣe sọ ká ní bàbá alẹ́ ń tó já láṣẹ ìlú wọ́n ń wá bàbá yìí ń sá fún wọn ábèlè tí àwa níbí lábàá ni àbọ́yá in tí ó mẹ́ga yẹn lójú pé àwọn tí yìí ọlé nǹkan tí ń fún wa kò ní tí ń fún wa ìyàsírí ni mo sọ fún ọ Ọlọ́run ló mẹ́sí àánú àwọn èèyàn ń bà á jẹ́ ẹ̀yin tẹ́ wá jẹ́ èèyàn rẹ̀ ẹ̀rọ àpolongo ẹ̀ toríṣẹ́ rẹ̀ náà ṣe kí ni yàánà àmẹ́làwú wà àmẹ́làwú alídìí yẹ́sùfà tásífù wùmá iṣẹ́ wọn wátọ̀dùmínú láhùmàlbàkọ́hà wà lè hùlúdà mẹ́rin àìsù sí kiri náà sí mahasina àmàlì iṣẹ́ tí bàbá ń ṣe fíyàn ọba jẹ́ ẹni tó jẹ́ ká àmọ́tò pọ́pọ̀lọpọ̀ ìka tí a ṣe ká dám kò jẹ́ wọ́n mẹ́ dèédé bí bàbá ń ṣe tó ìmọ̀ra jẹlójú ọdún ìpé à ń pẹ́ dùn bí kíkíní ti pọ̀ jù ẹ ń báṣẹ́ rẹ̀ jẹ́ astagiri ibu mimma yaqulu jahilan astagiri ibu mimma yaqulu jahilan mo mà kẹ́yìn mà ó ń ṣe mílẹ̀ mà fẹ́ tí ń sọ ní tàbí kí ní hasidan tọrọ ní mímọ̀ lọ́pọ̀ jù náà àti máa sọ pé ẹ̀ẹ́sẹ́ yẹn jù ẹ̀gbọ́ ẹ̀ ń bá ṣẹ́ rẹ̀ jẹ́ ni ẹ̀ ń bá ṣẹ́ iṣẹ́ ìwòlẹ̀ ń bá jẹ́ àwọn tí wọ́n mú àwọn tó ṣẹ́ rẹ̀ ṣe ni láti ẹ́ ní ẹnìkan ní ọdọọdún ní sáádáwọ̀ mẹ́jú òkú èèyàn sí mẹ́ríkàsì جمع للناس إلى وجمع لأرجل الناس إلى ذلك الموقع kó fi lè máa ṣàwọ́rò so on bá ṣe wọ́n gẹ́nu ni àbí tó ṣe wọ́n sí táwa ní àṣẹ Ádámù ò ṣe bẹ́ o àwọn ló kọtíra tọ́pọ̀ rẹ̀rẹ̀ o òun ló ṣe kí dáni àkásátùmọ́dí ìkúnlẹ̀ òun tún tílò àmẹ́lẹ̀ wà sànẹ́tì ẹgbọ̀n síra yínú ìwà kèéta ni torí kèéte kèérù yéjè yọ gbádùn ọgbọ́n mi bẹ́ẹ̀ bá wá rí báhùn àfikẹ́ èèyàn fẹ́ bẹ́ẹ̀ bá wá ní gbogbo owó ilé ayé tó ló ń fẹ́ fira ìfẹ́ kò lè rí Ọlọ́run fánà Muhammad pé òun lòun máa ń sọ ọkàn tí kò bára wọn mú papọ̀ òun lòun máa pe ẹni tọ́jọ́ ta àti ọ̀sọ̀ wọn dọ̀rẹ́ padà yóò sọ ẹni tí ò nífẹ̀ẹ́ èèyàn pé kọ́ máa fẹ́rẹ̀ èèyàn Ọlọ́run bá ń wí fún ànábì wa Muhammad ìpé òun Ọlọ́run wà láfà bayna qulubihim law anfaqta ma fil ardi jami'an ma allafta bayna qulubihim walakinna Allaha allafa baynahum innahu azizun hakim. Ó bá wọn tí ń jà ìrìn àná Muhammad tí ń jà kó tó mú wọn di ọmọ ẹ̀yà. Allafa bayna qulubihim. Ọjọ́ ẹ̀kọ́ fún gbogbo aná wípé Ọlọ́run ní máa sọ ọkàn pọ̀ Ọlọ́run ló sọ ọkàn wa sọ́dọ̀ bàbá Mudirul Markaz. Olóṣọ ọkàn wa dọ́dọ̀ bàbá Ṣíkádà ńlá àfi ní nǹkan míì ju pé ká sọ dáadáa wọn lọ. Bí ti máa múrọ́ láti ti báyìí uslubil wasatiyya láàfi firatun wala tafritu tó bá mèmí. Ọba ẹ̀pọ̀ ń tẹ̀lé péjì mi. Ìdíṣẹ́ Ádámọ̀ ò sí. Tàbí ìta mọ̀ pé wọ́n sí. A ní sọ. A sì ní pé wọ́n lánàbí. Torí wọn ká nàbí. Àmọ́ tí ẹ tó dìde tí ẹ tó náà là ń sọ lẹ́ni amóríwá. Àìṣẹ́jù àìwí kọ́mẹ́ àgbèyí tàbà ṣe àṣẹ ètò àníṣàṣẹ́jù àìsìnkí ń bú rẹ̀ ya bọ́bá ní àfáà rẹ̀ òǹlọ́lọ́hun kí ló dáwọ́ àpá àfáà ní nǹkankan tó bínú Ọlọ́run ní máa sọ ẹ̀mí mẹ́rin ẹ̀kọ́ ni gbogbo wa fáà tó ń sọ pé ẹ má fẹ́ràn nìkan èmi nìkan ni ẹ fẹ́ràn oyún ò ní kí wọ́n fẹ́ràn rẹ̀ bí ọba kọ́ yẹn ní kéwú àmàyẹ ọmọ kéwú ta kọ́ tó dìtẹ̀ wa
a máa fi ilẹ̀ fún wọn àtọ́lọ́ ńlẹ̀ àti gbàgbọ́lọ́ ní sọ ìyá dolólùfẹ́ èyàn lè kọ́ èyàn kéwú kọ́ mọ́ sí ti ẹ̀ ọlọ́run ni ò taari ọkàn rẹ̀ lọ́bẹ̀. wa'allafa bayna qulubihim. ọlọ́láwọ̀ ọlọ́lá kó ẹ̀mí nǹkan méjì àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ra wọn tẹ́lẹ̀ á so pọ̀ wọ́n dolólùfẹ́ ara wọn lẹ́yìn gbàgbà bá so pọ̀. law anfaqta ma fil ardi jami'an. ìrẹ́ àná Muhammad tó bá ní gbogbo owó ilé ayé tó lọ́ọ́ fẹ́ fi sọ àwọn èèyàn dọ̀rẹ́ rẹ̀ ìrẹ́ àfá ìwọ nìkan ló fẹ́ wọ́n máa pè ìwọ nìkan ló fẹ́ wọ́n máa yìn ìwọ nìkan wọ́n gbọ́dọ̀ fẹ́ràn wọn gbọ́dọ̀ fẹ́ràn ẹlòmíì. ma allafta bayna qulubihim. ó lè jẹ́ kémi wọ́n ṣàṣepọ̀ lè ṣe tí ò ní fẹ́rẹ̀ dolólùfẹ́ rẹ̀. walakinna allafa baynahum. Ṣọ̀kan méjì tí ó fẹ́ra wọn yóò sọ wọ́n dọ̀kẹ̀ tí ó fẹ́ra wọn. Innahu azizun hakim. Àwọn ọlọ́run ọba tó tóbi ni wọ́n tàà sí jọjọ gbọ́n èyí ò báhùn. Kí wá la fi fẹ́ràn wọn yàtọ̀ sí yùn àkọ́kọ́ ń bẹ̀ ní pé ọlọ́run má iza aballahu abidan yujbiru nasa an yuhibbu. Ọlọ́run bá ti fẹ́ràn ẹrú, ọlọ́run jẹ́ àwọn èèyàn pa àwọn máa fẹ́ràn ẹrú. Àmọ́rọ̀ yìí sàdédé fẹ́rẹ̀ èèyàn bí mùsọ́dáfà kìí kàn ṣe pé yọ́ kan fẹ́rẹ̀ èèyàn ó máa ń ní sẹ́tẹ̀ èèyàn ṣe ilẹ̀ tí fi máa ṣe ìsáàbù mahabbatillah táyò tọ́lọ̀wọ̀n fífẹ́ lọ́lọ́wà ní a ń tùrísàwú mahabbatuhu lahu mahabbatan nasi lahu lọ́lọ́wà kádàrá pé ìfẹ́ táwọ̀ ọlọ́ni ṣe yóò jogún rẹ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn kí làkọ́kọ́ ń bẹ̀ ní azuhudu ṣe ká dá mẹ́ wọ́n sàfáyé àwọn Nigeria presidenti abẹ́ àkó wọn lọ́wọ́ àjọ náà lọ. Ọgbọ́. Àló ní wọ́n máa gbé tẹ̀síìrì wá sí London Barrack tó lè dé àgbà tí í ṣe igbákejì Buhari tó lo Nigeria lánàá. Ọgbẹ́ tó yóò sì lè dá sí. Kánà yatlubu dhalika ila mawlana al-alama lórí ba'da usuli ala isnin kamilin min sayyidi. Nígbà tó gba ẹ̀sẹ̀ lọ́dọ̀ gẹ́ẹ̀ni tó túnmọ̀ sí automatically. كان طلب واردا وقت ذاك مباشرة من قبل رئيس الدولة إلى مولانا العلامة الإيلوري. tó túmọ̀ sí pé president lónìí máa gbé tafsir rẹ̀ bọ̀ wá sí London Barrack tó dàbí Aso Rock lónìí. tí wọ́n bá wí fáwa lónìí àwa tá a dúró yìí èmi tí mo dúró yìí ilé jọṣẹ́ Ádámọ̀dé rẹ̀. láìláì. àpàtẹ wá sí o. àpàtẹ rẹ̀. Kódà ní àmú bàbá lò láàkà ẹgbẹ́ ìjọba ológun kí wọ́n gbé lọ́wọ́ àgbàjọba lọ́rẹ kọ wá rẹ̀ kí ránà ayé mi. Gani for example, Adémọ́lá Adélékè ní kí wá sí ní lábìrì kí wá ní bóyá kẹrán kí ráwọn èèyàn lọ ìní ìlú rán èèyàn. Yẹ̀mí ní ìsìnkiri, àádìbẹ̀. Ìjọ bàbá wá rẹ̀ èèyàn wọ́n wá rán mọ́ wọn. Wọ́n wá rán bàbá Maulana Sheikh Abdullah Salati rahimahullahu ta'ala wọ́n wá ní kọ́ máa wọ́n lọ máa jánẹ́sì fún wọn. Ọwọ́ àpọ̀ báhùn kásì máa wo òun tí ẹ̀ òun ní máa gbẹ́mà nígbà ayé dá tí èsàyé ìsìn táàfà àdẹ̀rú olówó ọgbọ́. Nígbà bàbá kú kásì máa wò ló gbé bàbá gẹ̀gẹ̀gẹ̀ ráì Abíọ́lá òun àwọn èèyàn òun sí Ádámà máa rán wọn ṣẹ́ ṣe ni. Àmọ́ lónìí olówó ní rán àwọn àfáàṣẹ́ ilé sì ń fatáyé fi jẹ́ káwọn àfáà ní ọlẹ́yìn nígbà tọ́lọ̀ ń pe ayé wá báwọn tó pè wá bá ṣe káàdàm sí Ádámà ń lé ayé dànù ọgbọ́ Sálù ọmọ Sádì Sàìdí àwọn tí Ọlọ́run fi pé káyọ́ fẹ́ ṣe Ádámà wọn sọ fún àwọn táwà yìí náà fi jẹ́ kanú àwọn agzaru nẹ́ẹ̀sì mahabbatan lahu mahabbatan mukhlasun fíyà ní ìfẹ́ kan tí èsì ìfẹ́ ojú ìfẹ́ tó yẹ pé láwùyùm kínú ayùṣà kò sọ́dìrì wà yukhraja min dahilihi qalbi la yura maktuban fi asa muhibbun akikin mukhlisun lil allama al-Ilori wa libnihi al-barbi al-Sheikh Muhammad Abdullah al-Ilori tàbá lè ya ìgbà ẹ̀yà wọ́n wá gbé ọkàn jáde
wọ́n rí tí wọ́n kọ́ bẹ̀ pé ọkàn tí ń lọ òkè tí ń lọ lẹ̀ ọ̀fẹ́ràn mẹ́ríkàsì rẹ̀ ọgbọ́ ọkàn mẹ́ríkàsì ni ọkàn gíní innahu bitakidi qalbun mẹ́ríkàsì yọ̀nù ọgbọ́ tọba ṣe ìṣẹ̀lẹ̀ iná yìí wípé bàbá sí dáadáa ń gbà táwọn kan wá ayé bàbá yìí sá fún wọn wá kọjú sọ́dọ̀ Ọlọ́run wọ́n wá ní akọ̀ yẹn ń kéwú ni wọ́n wá kọ́nu tí àwọn mútàmásílá ń fi báyìí tí ń ṣìn rí wípé ìsáàkánà àwọn kí á lórí àmọ́ wọ́n fi sọ bẹ́ẹ̀ pé ìsáàkánà náà ṣe ìrọ̀lẹ̀ ẹlẹ́mì zamba mọ́ àkọ́bá alẹ́ ìfàyẹ́ni òṣìdúlà mọ̀bìnibọ́ Abani tó bá kàtí àsìráhùn bẹ́yìn al-Injilisiyya kí ló tà ní fẹ́ràn bàbá yìí àsìráhùn bẹ́yìn al-Arabiyya wal-Injilisiyya bàbá jẹ ìyà púpọ̀ lórí bá a ṣe ń kẹ́ tọrọ yìí o ẹwà ni láàrín mukhlisun wala wala firari nafsi la yakinnu al-mahabbata al-mukhlasa fiha lil-allama al-Iluri Allahumma illa in lam yakun naji'an fi ta'allumi lil-ilmi al-arabi àfáàkẹ́ tó jẹ́ èèyàn tó láàmìláàká mo tó sọ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí tó láàmìláàká tó sì kéwú tó fi jẹ́ èèyàn ọwọ́ àwọn náà kẹ oríkì dínkù ṣe káàdà mẹ́rẹ́ sàfà nítorí wípé bàbá ìjẹyà púpọ̀ bàbá ń sọ láàyè kẹ nínú tíráwọ̀ wípé nígbà táwọn bẹ̀rẹ̀ táwọn fẹ́ máa kọ́ ọ̀yẹ́ ń kéwú òde òní bàbá wọn sọ ìtìkọ́ yìí máa jama'ati Ansar-ud-Din ọba nu àsìrá bayna al-Arabiyya wal-Injilisiyya combat ìjà ẹ̀kẹ́ tí ẹ̀kọ́ èdè Lárúbáwá àti èdè Gẹ̀ẹ́sì tí ẹjọ́ mẹ́kẹ́ ní Nàìjíríà nígbà náà ní ẹ̀kẹ́ tí ẹjọ́ mi bàbá wa ní wa akhiran oní níkàyìn jama Allahu bayni wa baynahum kana yushiru ila a'dahi jama'ati Ansar-ud-Din bàbá ní Ọlọ́run wá ṣe àṣepọ̀ láàrin mi àti àwọn Ansar-ud-Din fi awwal awdati ní Misr nígbà mọ́ kọ́kọ́ dé láti ilẹ̀ Masari àmà alifi wà tí sì ní wàsábùn àti wà arba'in ní 1947 bàbá ní fatashawarna èmi àti wọn àwájọ dámọ̀ràn èmi àtàwọn Ansar-ud-Din àjọṣe kíní wà tafakina àwa láfẹnukò 1947 mọ́ sọ yóò wọ́n ìbíyà rẹ̀ wọ́n dá bá rẹ̀ tó olótóṣù yà dámà àwọn ìbí yẹ́bá sì ìbí ó kéré kò tí ìmọ̀ tí ń jẹ́ kéwú gbà ọgbọ́ni bàbá ní ala insha'i madrasatin masa'iyyatin láti lè dá abẹ́dá ilé ẹ̀kọ́ ilé kéwú rọ̀lẹ́ pé ká dáálẹ̀ li ta'limi al-arabiyya ba'tata pé ká máa kọ́ pure Arabic níbẹ̀ dúnà masjiha bil-Injilisiyya láì ní mixẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú èdè Ingilisi wàtàwà ádù wọ́n wá bá wọ́n jọ sàdéhùn láàrin ara wọn àwọn Ansar-ud-Din jọ sàdéhùn láàrin ara wọn ala ijibari awladil jama'a ní Uduriya wípé àwọn jẹ àwọn ọmọ tí wọ́n ń ṣèjọ nípa pé kí gbogbo wọn máa wá sí ilé kéwù ìrọ̀lẹ́hùn kulla yawmin lójoojúmọ́ pé wọ́n máa wá bàbá ní fàlà àzámútù mọ̀ wá dún ní máa wọn àjọṣepọ̀ bìdáàdìká nítorí àdéhùn tí wọ́n sì pé a mọ̀ kéwú tí kéwú náà nítumọ̀ bí wọ́n ṣe nítumọ̀ Nàìjíríà bàbá kọ́ wọ́n sì pé fún gbogbo tí ń jà fáǹgbà ọ̀sáàfà tó takò kíní yìí ló fi mọ̀ wípé bàbá ìjẹyà bàbá wá fẹ́rẹ̀ ẹ̀ lónìí mo tó sọ láàlìmọ́ naja fi ta'allumihi lil-arabiyya fi Nàìjíríà àdìhí duna an yakuna mu'ibban wa huwa mukhlisan fi ma'abbati al-allama al-Iluri illa an yakuna aliman hakidan àyàfi tó bá jẹ́ àfá tó jẹ́ ń kèta ní ọ̀wá ní fẹ́rẹ̀ ṣe kàádàm tó bá rí wata wá fẹ́rẹ̀ rẹ̀ tó wá ní a tí wá ní díkù dírẹ̀ bí i ṣe wá náà láyù tí kù ìtìmáàlà kásírátì madina lil-allama al-Iluri máa lè ilmi annana la nakhtaliqu al-kadhiba fima nanu nasifuhu bihi tí wá ní láàpá ìyẹn ṣe kàádàm tàbí ìyìn tá ìyẹn wọ́n ń bí inú tí ẹ sì ṣe pá ń parọ́ àjò máa fún wọn àyàfi kó jẹ́ pé ó ń tì oníkèéta oníkèèrò ni
bàbá ní nítorí pé wọ́n ní àwọn ó ṣe ìrànwọ́ fún wa lórí kákọ́ yẹn ń kéwú mọ̀ wá dún ní mọ́ fọ́dún mẹ́rin bàbá ní walakinna adama wujudi binahin hasil àlọ́ndà tí ò sí ilé ẹ̀kọ́ yàrá àkàwé fúnlé ẹ̀kọ́ bẹ́ẹ̀ wà futuri himmatil abina àti lílẹ̀ tí àdíọ́kà àwọn ọmọ ń gbà òní wàlẹ̀ àbá àtàwọn bàbá wọn màá ń tọ́lẹ̀ ìwé náà ni gbogbo wọn ṣe pé kí ni àwọn fẹ́ kà bàbá ní kúwì dọ́tíl al-azaim gbogbo tí ń jẹ́ àdíọ́kà tí wọ́n jẹ́ wọn lè tẹ̀síwájú ọlọ́ọ̀lẹ̀ wà amalatil al-ma'awilu al-madrasa àwọn àké tí máa gé nǹkan tí wo ọwá ṣiṣẹ́ rẹ̀ bí ṣe ṣiṣẹ́ lórí ilé kéwú tàwí fakharrat ala nafsiya min al-qawaid lọ bá mú lé kéwú tó fi di nǹkan àgbàgbé bàbá ní summa aradtu alayhim bàbá ní tó wájú ó súnmí o ẹmọ wàhálà mo wá mo tí sí wọn fapẹ́ amẹ́ríkà sí ń há sí li ta'lim al-arabi pé ọ̀dà náà ẹjá ní sẹ́ńtà kan tí a fi máa kọ́ ọ̀yàn tí ó máa jẹ́ bí mínísírì a fi máa kọ́ ọ̀yàn kéwú farisalatil jam'iyya ila al-hukuma àwọn jam'iyya ansọ́dí wọn wá rán èèyàn lọ bá ìjọba ìjọ náà lọ́hùn èèbó ní kọ̀ntúrò Nàìjíríà bàbá ni wọ́n wá lọ bẹ́ẹ̀ ó ní fama kana jawabul hukuma bàbá ní nǹkan kan ọ̀jẹ́ kò máa jẹ́ ìdáhùn fún tí wọ́n rán lọ báwọn ìjọba illa an qalat àyàfi kó jẹ́ pé ń táwọn ìjọba sọ́njọ́ náà ni pé inna alatani al-arabiyya pé lárúbáwọ̀ kan Nàìjíríà kò kẹjọba Nàìjíríà wà inna ma tani al-muslimi àwọn mùsùlùmí ni wọ́n lọ máa mọ bí wọ́n ṣe fẹ́ kọ́ra wọn ní èdè lárúbáwá torí pé èdè lárúbáwá ni wọ́n fi ń ṣe lọ́hùn àwọn ni lárúbáwá ní í ṣe pẹ̀lú wọn kọ̀ọ̀kan ẹnìkankan Nàìjíríà falahum an yajidu tariqan ilayha bi anfusihim ọ̀dọ̀wọ́ wọn àwọn náà ni wọ́n lọ máa mọ bí wọ́n ṣe dálẹ̀ fún ara wọn ẹ̀yin náà máa wo bàbá ò tó wá dúró pé àníṣe kéwì á kó àwọn èèyàn wọ́n sì mọ́ bàbá wa ní wa kanat jama'atu ansariddin ta'tamidu ala al-hukumati al-injilisiyya àwọn ìjọ Saudi ta sì láǹbá ṣe gbogbo ilé ìlò ìjẹ ẹ̀mú wọn ìjọba ní sponsor wọn wọ́n gbára lé wọn ọgbọ́ límùdádìá láti lè máa pèsè fún kúlàmà tààtàjù iléyà gbogbo nǹkan tí ẹ nídìí ìjọba ní fún wọn sọ wọn pé ńgbà ìjọba ti á sọ fún ẹ wípé àwọn ò lè bá yín dá nǹkan kan lẹ o tó jẹ́ pé ìjọba yìí náà ní sponsor wọn wọ́n gbẹnukú mẹ ọgbọ́ wọ́n ṣe kí ni fi ṣùgbọ́n tàrbíyà pé gbogbo pé à ń kọ́ yẹn lè kéwú iléèwé wọn tí wọ́n dálẹ̀ ìjọba ní ń pèsè ẹ̀ fún wọn torí ìjọba ti gba iléèwé wọn tí wọ́n dálẹ̀ ó ti gbà tọ́ ọgbọ́ láti Ansarudeen primary school Ansarudeen secondary school ìjọba ti gbà tọ́ ìgbà tí ìjọba wa ti gbà tọ́ ìjọba ò tó wá lé ìjọba ní àti gbà kan tọ́ àtún wá lé ní ká lọ dálé kéwú kan lẹ̀ tí ó dà wá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ni ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe máa kọ́ra yín ní kéwú gbogbo tẹ́ bá nílò ń bẹ̀ ọgbọ́ sọfàsọ́rọ́ tí àzáyí mùhá fàtíràtà lọ́bá di pé gbogbo in tí ó jẹ́ àdíọ́kàn ìgbìyànjú táwọn ìjọ ń fẹ́ ṣe láti lè ràn wọ́n lọ lórí ẹ̀ ọwá dé so wà ìmọ̀tò àìsà ọwá di wípé àdíọ́kàn rẹ̀ wá oòrùn kún ń tó gbé kò ṣeé ṣe má wà ní yàtọ̀ àwà àyà gbogbo àníyàn tí wọ́n ti ní ti dáadáa ọwá di kòròfo tí ò ṣe ṣe má ń gbá náà so wà mí ń dà nìkan in bàbá ní láti gbà yẹ rọjátù ìlànà sí mọ wá ti àgbà kí ló dé mọ wá padà lọ bára mi rọjátù ìlànà sí mọ wá pé ọ̀dọ̀fin àti àrùn ara mi pé sáwọn lọ́lọ́run ni watawakkaltu ala rabbi mọ wá gbára lọ́lọ́run wa asamtu ala al-amal mọ wá pinnu pé kéwù yìí iṣẹ́ ń kọ́ yẹn nínú máa tòbí òní wọ́n máa lọ láàárọ̀ wọ́n máa dé rọ̀lẹ́ àwọn náà máa wọṣọ bí ẹ ṣe ń wọ̀ wọ́n máa kọ́ wọn lójú pátákó ìsáàkà náà ṣe ìrọ̀lẹ́ ilé sábà mọ́ àkọ́bá àléyé fa ilé òṣèdọ́là mọ̀dínìbò. Àbáwá ní láti jọ́nà mo ti wá dádúró pé ìnídọ́dún èèyàn mọ́ wàlẹ̀ òkúntù wáhàdì ẹgbọ́rọ̀ wọn wàlẹ̀ òkúntù wáhàdì kódà kó jẹ́ pé mi nìkan mọ̀ ń dá sí ẹ wá láàní fẹ́ràn rú ẹni bẹ́ẹ̀. A fẹ́ràn rẹ̀ wo determination
kéwù là wá ń kélé ní là ń gba dókítọ̀ kéwù là ń kélé ní là ń gba pòfẹ́sọ̀ kéwù là ń kélé ní ládi séwù kéwù là kélé ní ládi èèyàn ńlá kéwù là délé ní làwọn èèyàn wá ń fẹ́ àfa zambamu so ara ń tàbí fẹ́ràn ẹ̀wọ̀n nìyẹn bọ́ bá kàtí àṣẹ Ádámù ó gbọ́dọ̀ mọ́ fẹ́ràn rẹ̀ àwọn akéré ń jọ tí sí Ádámù àwọn gbogbo gbàtí ń lo dáúlà ó sì ń ṣiṣẹ́ di ìṣòro torí ìmùtìdádún ni min dáúlàtì ni dáúlà mọ̀lánlá alámàlì lórí wà láǹtàn kọ́tì àbàdàn bẹ́ẹ̀nìlá continuation dáúlà ṣe ká Ádámù náà ní bí ọ̀pọ̀lọpọ̀ yín nú kìí ṣe mùdírù lọ táyé ṣe ká Ádámù pé bàbá ẹ̀ lo àná ọmọ náà tó wá ń lo òní ìtí ìṣẹ̀yìn náà nìyẹn tó torí dé èyí ọlọ́run èébí mo wá fẹ́ fi parí ẹ̀ ní wípé bàbá sáfáyé mùdírù wa bàbá mùdírù mẹ́kàs tòní náà wọn olówó èjọ wọn lójú àìmọye ìgbà tá a bá dọ́fíìsì wọn amọ́ra wọn tí wọ́n mẹ́kà wọ́n wọ̀ ìfẹ́ dákọ ni ẹ̀ tó ń kọ̀ntúrò lọ́mọ ní àti mo ti ń wá àsìkò gba mo fẹ́ wá rí yín bí wọ́n mọ̀ sọ mi pé tí ráàyè ni kìí ṣe chairman ilẹ̀ tí mo wí o ẹ̀ tí ń kọ̀ntúrò Lagos State ni o ẹ gbọ́ mi chairman ló gọ́ọ̀mẹ̀ntì chairman ni ó ló ń fẹ́ rí mi níwà ní ìtì ráàyè ọmọ akẹ́wọ́ tó bá wíbẹ̀ wọ́n fún ní èpè níwà bí ọmọ akẹ́wọ́ mi wọ́n bí lérè pé bí wọ́n bí yí lérè pé gbọ́dọ̀ àfáàrí ọ̀rọ̀ ayà ni àwọn èrè ráàyè ra ìsáyẹ̀ pé ń bú lépè ọgbọ́n mi yé pé ebi ọ̀pọ̀ àwọn tí ó mọ̀ wọ́n wá látọ̀dọ̀ Ọlọ́run náà ni oníyìn ráàyè bàbá wa mọ̀ ní kèétí sáyè fọlọ́wọ́ kèé sáyè fọlọ́lá kèé sáyè fáwọn tí ń kọ̀ntíròlù ara ń ta fífẹ́ wọn tọ́lọ̀ ń fífẹ́ wọn nù ànábì wa ní ọkùnrin ní sáàlù ọmọ sáàdì àsáyìdí oníjà àrọ́júlẹ̀ ànábì ọkùnrin kan lọ bá ànábì fàkọ́ wa ń fẹ́rẹ̀ bí pé ya Rasulullah dúlà ní àlá àmàlí mo kò wọ́n jíṣẹ́ Ọlọ́run jú mi ń wo iṣẹ́ kan tó gbé ìzá àmìlì tù tí ń bá ṣe wallah ahabbani Allah Ọlọ́run ó ṣe kí ni yọ fẹ́ràn mi wá ahabbani an-nas àwọn èèyàn ló ṣe kí ni ìwọ kan ṣe nǹkan yẹn ìta wà láyé lónìí pé kọ́lọ́ ọ̀fẹ́ràn àkáwọn èèyàn fẹ́ràn wa ọkùnrin wa lọ bá nàbí pé ìrẹ́ ànábì sọ nǹkan tí ń ṣe tẹ́kọ̀ tí ń bá ti ṣe ayé ọ̀fẹ́ mi Ọlọ́run ọ̀fẹ́ mi ànábì ní kò lè ìsáàdì fi dúníyà jìnà sáyé nígbà táwọn èèyàn bá ń wáyé ìwọ máa ń kọjú sáyé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ra lẹ̀ mo fẹ́ ní kíní báyìí ìwọ jìnà sí ànábì ní yuhibbaka Allah Ọlọ́run ṣe kíni yóò fẹ́rẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ànábì wa ni wọ́n sáàdì fi mẹ́ ìndà nẹ́ẹ̀sì jìnnà sí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn mílíọ̀nìyà lè yàn mọ́ ìtorí rẹ̀ pé mílíọ̀nìyà yẹn bá ń wá nọ́mbà rẹ̀ kéèyàn mọ́tì ẹlòmí àfá mi kọ́mọ́tì ìgbọ̀kọ́ ẹlẹ́nìkan fún ìyẹ̀ lówó ni òun náà ti máa tẹ́bọ́tì ní bí ó ṣe rówó gbà lọ́wọ́ rẹ̀ tọ́ bá ní jìnnà sí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yuhibbaka an-nasu àwọn èèyàn ó sì kí ni wọ́n fẹ̀rẹ̀ mudirul markaz laisa yamutu Abibullahi ya bi salami Abibullahi ya bi níkẹyìn táàfilọ àfikún èrò ti tó ìtáàfilọ níkẹyìn iná ni wípé Ọlọ́run ọba jẹ́ oyé wa wípé nǹkan méjì lèyàn fi rí ìfẹ́ Ọlọ́run nǹkan méjì lèyàn fi rí ìfẹ́ àwọn èèyàn Ọlọ́run wa ń fanu suratu Maryam ẹjẹ ìjọ tán tó bá fáwọn ọmọ tí orí ọfẹ́ràn rẹ̀ ó sì fáyé ọfẹ́ràn rẹ̀ àfáà ní ọ̀nì tàbí ọ̀tí ẹ̀já àfáà ó fẹ́ jọ́lọ́run ọfẹ́ ìfẹ́ràn rẹ̀ lọ ní nǹkan méjì kí ni nǹkan náà àlì ìmánu billah kọ́kọ́ gbọ́lọ́run ọba gbọ́ bàbá ṣe ká dábà ṣe gbọ́lọ́run gbọ́ farabalẹ̀ bá mùdírù gbọ́lọ́run ọba gbọ́ bàbá mùdírù tòní bàbá alágége tòní bí wọ́n ṣe gbọ́lọ́run ọba gbọ́ kọ́ wá máa ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tí bàbá ṣe ádámà sí tíra ojoojúmọ́ làákà tíra àwọn ìkàlámúlọ́ì ìsìlámù dínú wàdáúlà ìkànnì sàkọ́fàtù dàíyà ìkànnì alìsìlám yọmọ wàgádà ọ̀pọ̀ bẹ́ẹ̀ ojoojúmọ́ bàbáka àti ìjẹun ìsàlám ìsàlá akírahu kútùbàlì ìlórí wíbẹ̀ akírahu kútùbàlì ìlórí káàní lam azuku yawman ta'aman káàní lam azuku bífàmì ta'aman ìsàlá ọ̀rẹ́mi Abdulbaki al-Markazi ìsàlá akírahu kútùbàlì ìlórí tí ń bá kàtí àṣekà dámà káàní lámúhà dókì bí fàmí tọ́ àmàun káàní lámúhà dókì bí fàmí tọ́ àmàun. Yọ́rà bí pé tí ìjẹun ni ó ti sọ di daily routine
ọ̀gẹ̀dẹ̀ yóò lè tí ń jẹ láàárọ̀ tí ń gbọ̀n sínú tí Ádámà èyí tí ń gbọ̀n sínú lọ́sàn tí Ádámà èyí tí ń gbọ̀n sínú lálẹ́ tí Ádámà àwọn ọmọ mi mà mí síbẹ̀ èyí tí ń gbọ̀n sínú lóru tí Ádámà gbogbo ẹ̀ láwọn ará àǹfààní ń bẹ iṣẹ́ rẹ̀ nìyẹn bí èèyàn bá wà lè gbọ́ lọ́wọ́ ọba gbọ́ bí Ádámà ṣe gbọ́ lọ́wọ́ gbọ́ tó sì ní iṣẹ́ rẹ̀ ọkọ èèyàn ń kéwú iṣẹ́ rẹ̀ ni ó ṣe wá sí tọ́pọ̀ iṣẹ́ rẹ̀ ni ọkọ̀ tíra iṣẹ́ rẹ̀ ni ó sọ àwọn èèyàn dèèyàn pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run iṣẹ́ rẹ̀ ni Ọlọ́run ọba yóò gbẹ ìfẹ́ rẹ̀ sọ́kàn àwọn èèyàn Ọlọ́run ní innal ladhina amanu. Innal ladhina amanu. bó ṣe rí nìyẹn. Wa amilu salihat. Exactly. Fayaj'alu lahu rahmanu wudda. Innal ladhina amanu. Innal ladhina amanu. Gbogbo ẹni tó bá gbọ́rọ̀ ọ̀dà gbọ́ bàbá wa Al-Allamali lórí tó gbọ́rọ̀ ọgbọ́ bàbá Mudirul Markaz àwọn ìjẹ́ wa pẹ́ fún wa. Wa amilu salihat. Tó ṣiṣẹ́ rẹ̀. Fayaj'alu lahu rahmanu wudda. Rahmanu wudda. Ọlọ́run gbé ìfẹ́ wọn sọ́kàn àwọn èèyàn. Ọlọ́run ṣe gini ní ibú ṣe Ádámà náà lè lórí lóyá ẹ̀wà máa kánà bí lè ṣẹlẹ̀ ní bàkílá ẹ̀wà máa kánà bí lè ṣẹlẹ̀ ní bàkílá lọ́dá kí n tó mẹ́ lọ tàbí ní kílẹ̀ tí mo fẹ́ ṣe Ádámà ṣe ká Ádámà náà lórí mo fẹ́ ṣe Ádámà púpọ̀ gẹ́ ni Ọlọ́run máa kánà bí lè ṣẹlẹ̀ ní bàkílá. Ọjọ́ ní pé kò fi kéwù rẹ̀ sáwọn gbogbo ayé ló fi kéwù yẹn náà wúlò fún àtàwọn tí wọ́n máa kẹ́lò ní tí wọ́n máa lóore fún wọn. Ṣé ká Ádámà náà lóore. Afẹ́rẹ́ ṣe ká Ádámà kí ló jẹ́ afẹ́ràn rí Olúmáyé. Láwọn lásìnà nàrọ̀ lè yá o máa bàdí. Ààrẹ ní ta lè gbé pé èyí tí ẹ̀ lè jìrọ̀ rẹ̀. Níjọ́ ti lọ ààrẹ ní bẹ́ẹ̀ ta lè ló tó àbótẹ́ ẹ̀fẹ́ tó àárí níbi kákọ̀ yẹn kéwù àárí níbi kákọ̀ yẹn lẹ́sìn àárí níbi ká fi kéwú dára àárí níbi ká ṣiṣẹ́ fẹ́ ṣe àárí ilé aláwọ̀ lásìnà nàrọ̀ lè yá o máa bàdí àárí láwọ̀ lásìnà nàrọ̀ lè yá o máa bàdí. Nu ibú ṣe ká Ádámà náà lóore. Abẹ́jẹ́ Ádámà gẹ̀mọ̀ ogun wa kò dùn wá pa fẹ́ràn rẹ̀ àwa gẹ́mọ̀ pa fẹ́ kò tìgbọ́ bá tó sọ fún wa. Wọ́n kọ́ dìjà dálẹ̀. Ẹgbẹ̀gbẹ̀jú ò sì kéré gbogbo ẹ̀yin náà wò. Nígbà bá ń wá láti Àjàṣẹ́ wa máa kírun nítorí nǹkan kan ló ṣí débẹ̀. Nígbà ọgbọ́ pé kéwú yìí ń bẹ́ ńlẹ̀ ni. Ìgbìyànjú bàbá náà kéré. Nu ibú ṣe ká Ádámà náà lóore. Afẹ́rẹ́ ṣe ká Ádámà púpọ̀ kí ló já fẹ́ wọn. Bẹ̀rẹ̀ ní fi qad faqa masila. Bẹ̀rẹ̀ ní fi qad faqa masila. Gbogbo ìmọ̀ tọ́lọ̀ ń fún wọn Ọlọ́run pé kí wọ́n tayọ ẹgbẹ́ wọn àwárẹ̀ ń ta lè fi jọ wọn kí ló tà ní fẹ́rẹ̀ nítorí bẹ́ẹ̀. Nu ibú ṣe ká Ádámà náà lóore. Afẹ́rẹ́ bàbá wa lè lórí agbógun mẹ́ti kéwù gangan fúnra rẹ̀ àlìyílí múnà fún ìgbésẹ̀ bàbá yìí ó gbé pẹ̀lú pé ó rí orí tí ọ̀dà ọ̀sá fún láríhùn ni alásàjẹ ni tàkíyù ni ẹni tó páyọ Ọlọ́run ni àbídù ni ẹni tó ṣe lọ́ọ̀ ni àlímù ni ẹni tó nímà ni àṣọ́rú ni oníṣàárẹ̀ ni ìjà dídù ni ẹni tó ń ṣàtúnṣe iṣẹ́ ọ̀dà ni ó sì ní ìwé tí wọ́n kó dáadáa bá ń ṣe ìbàjẹ́ ni. Ìbò ṣe ká Ádámà náà lórí. Afẹ́rẹ́ ṣe ká Ádámà àwa náà mọ̀ máa fẹ́. Wa qad allama jahlan fajila. Wa qad allama jahlan fajila. Bàbá yìí gbogbo generation ni bàbá yìí já àfáà fún. Wọ́n kọ́ generation àwọn generation tí wọ́n kọ́ ló ká wa àwọn generation táwa ń kọ́ náà ló ká wọn náà ní ó tó máa ọgbẹ́ bàbá ṣe ń lọ làwọn ẹ̀kọ́ máa gbé àwa lérè ń ta lè fi wé wọn. Wa qad allama jahlan fajila.
Nuhibbu Sheikh Adam al-Ilori. Afẹ́ Sheikh Adam gan ni ọlọ́gbà náà. Wa qad amala an-nasa jamila. Gbogbo tí a bá fi báyẹ̀ gbé láàrin àwọn afẹ́ ẹgbẹ́ wọn, wọn ò fojú kéré afẹ́ ẹgbẹ́ wọn. Ìtọ́fà àti Sheikh Adam fẹ́ gbogbo àfáàrí. Orí kan bẹ tá a máa kọ áńtẹ̀mù wa, àwa nìkan Ọlọ́run fún. Kò sáà fáńlẹ̀ Yorùbá tọ́ láńtẹ̀mù fọmọ akéwù rẹ̀. Ọgbọ́, bàbá Sheikh Adam ni. Markasi ofudi karuhi. Markasi ofudi karuhi. Lọ́sọ́ èyí tí ń bẹ́lẹ̀ ìwọ tó ìbá ṣe Markasi tó bá dá sí àlàlà sí ayé ẹ̀. Bàbá rẹ̀ ní nǹkan kankan ló fi wá máa tọwọ́ bọ́ sẹ́ bàbá wa. Àárín ara wa lọ́wà bá àfa Adéwọ̀lú bá lóore kan rí bákan tó ní àwọn fẹ́ kọ́ máa rí báyìí. Á yẹjú ẹ̀ láàrin ara wa. Àwa la ní nǹkan tá a lè bára wa fà, bàbá wa fi nǹkan tá a lè bára wa fà á lẹ̀. Àmọ́ wọ́n tó ọba kí ń ṣe Markasi tó ọba tẹnubọ̀ àfààní fọ́ ya bí ìkòkò ṣe fẹ́ràn ya Markasi ofudi karuhi. Markasi ofudi karuhi. Ìmọ̀ fẹ́ lòmìnirin ní wípé as'alullah ta'ala bí àbídà wá ti. Àbáwá ni mo bí Ọlọ́run ọba tó ga pẹ̀lú ètí fi tó jẹ́ pé òun lọ fẹ́rẹ̀ jù nínú ká pé àdúrà tọ́lọ́run fẹ́rẹ̀ jù ló fi pé lérí ìjà lè àdèmọ̀nàlẹ̀ ilẹ̀ máa fi kó lè jẹ́ ọ́. Bàbá ní gbogbo àwọn àfáà tí ń kọ́ àwọn èèyàn ní mímọ̀ tí ń ṣe bọ̀ yìí mímọ̀. Ọgbà tèmi ní, kọgbà tèmi ní, ó dúdú ní, kò dúdú ní, ọ̀gá ní, kọ̀gá ní, Yorùbá ní, Haúsá ní, Yíbò ní, Nàìjíríà ní, àníṣẹ́, as'alullah ta'ala, àbánidọ́gbọ̀ bí Ọlọ́run ọba, pẹ̀lú ètí fi jẹ́pọ̀ Ọlọ́run ọba fẹ́rẹ̀ jù nínú àdúrà. Ẹ̀mí ìjàlí àhádìmọ́nàlẹ̀ lè máa fi kó lè jẹ́ ọ́. Gbogbo bí kí ni ó bá wà fún àti ẹsẹ̀ bọ̀ yìí mímọ̀. Bàbá ní mo bẹ̀rẹ̀ fún àyùdí mẹ́nà síra fìnà bìnà bí yẹ barakati. Ibẹ̀ Ọlọ́run ọba kọ́ bá ń ṣe, kọ́ jẹ́ kí ọmọ ẹ lọ bẹ́ àrànṣe, kọ́ máa bẹ pẹ̀lú àfáà tó ń dà fún gbogbo èèyàn. Ṣé mọ̀ wípé àfáà tó fẹ́ràn rẹ̀, tó fẹ́ràn ẹlòmíì ni, àfáà gbogbo ayé ni. Wa kana ala al-khayri dalila. Wa kana ala al-khayri dalila. Gbogbo dáadáa ni bàbá yìí ṣe láyé, gbogbo dáadáa wọ́n ṣe dáadáa sí yẹn. Àlẹ́bí ni ta'adaw tahabaw. Ẹ máa fúnra yín lẹ́bùn, ẹ máa ṣe dáadáa síra yín, ẹ fẹ́ràn ara yín. Dáadáa tí bàbá yìí ṣe lẹ̀ la fi fẹ́ràn rẹ̀. Ọlọ́mọṣà ìbánikẹ́ wọn. Àmín. Rabbana ighfir warham. Àmín. Sheikhana al-Allama al-Ilori. Àmín. واحفظ لنا مولانا مدير المركز. آمين. وسد عافيته. آمين. وسد صحته. آمين. وسد بهجته. آمين. واجعله قادرا من جديد على الوقوف سالما على فوق قدميه بثبات الوجود.